tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi o ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọpẹ́ o olóyè Ìgbòho ti padà lọ sọ ẹ̀dùn ọkàn fún àwọn ọba orílẹ̀-èdè Ghana nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìdí bá a bá rẹ ni ká sọ pa rẹ ni olóyè Adéyẹmọ ikú ò ní pa ẹ́ fún wa o lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ti lọ sọ ẹ̀dùn ọkàn o wọ́n ti lọ sọ ẹ̀dùn ọkàn fún àwọn ọba orílẹ̀-èdè Ghana nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ń jẹ́ kó yé wọn pé gbígba òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún òun o bíbọ́ lọ́wọ́ ìyà tí ó ń jẹ àwọn ará ìlú òun ló ṣe kókó fún òun o ìdí nìyí tí olóyè Adéyẹmọ fi sọ kínní ó dẹ̀ ń jẹ́ kó yé wọn pé pẹ̀lú ògo Ọlọ́run Yorùbá máa kúrò lábẹ́ Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé a máa gba òmìnira tiwa lọ́tọ̀ ó ní pé kò sí bí wọ́n ṣe lè ṣe pé ó pẹ́ tó kò sí bó tilẹ̀ wù bí gbogbo nǹkan ṣe rí tó pé a ó ṣe kíni a ó gba orílẹ̀-èdè Yorùbá ládé o tí oníkálukú ó dá dúró táwa náà ó dá dúró kúrò nínú ẹ̀yà Nàìjíríà bẹ́ẹ̀ ni o bàbá olóyè Adéyẹmọ ṣáà máa ṣiṣẹ́ lọ máa ṣiṣẹ́ lọ bàbá ó jẹ́ kó yé wọn o wípé gbogbo àwa ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ara wa gan nítorí pé lóòótọ́ gbogbo ọmọ Yorùbá lè máa jà o ṣùgbọ́n wọ́n máa ń dáṣà kan pé tá a bá ń jà bíi ti ká kúkọ́ tó túmọ̀ sí wípé kò wá ṣe bí ìgbà tó bá nílò ìrànlọ́wọ́ ni kò ní sí o wọ́n máa ṣe kí ni wọ́n máa dìde wọ́n máa ṣùgbà tiẹ̀ ìyẹn ni ti fún Yorùbá olóyè Adéyẹmọ Ìgbòho dẹ̀ jẹ́ kó yé wa o ó jẹ́ kó yé àwọn ọba bẹ̀ pé kò ń ṣe pé bóyá aṣáyé wà rárá o ṣùgbọ́n bí ó ṣe jẹ́ ká gbádùn tó àwọn olórí ìlú la ṣèyàn àwọn olórí ìlú yìí dẹ̀kẹ̀ ni wọ́n ń darí ìlú bákan tó wá jẹ́ kí ìyà kó máa jẹ gbogbo ọmọ Yorùbá káàkiri débi pé ní ilẹ̀ wa gan a ò ní ìtura bí Fúlàní ṣe ń pa lọ́tún tó ń pa lọ́sì tí àwọn olórí wa gan tó ọ̀dẹ̀ rí kankan ṣe. olóyè Adéyẹmọ ti jẹ́ kó yé wọn wípé lóòótọ́ à ń gbìyànjú ṣùgbọ́n àwọn olórí wa yìí ni ò jẹ́ kí adìyẹ wa tó ń làágùn kí gbogbo èèyàn rí ó sì jẹ́ kó yé wọn o wípé àwọn òyìnbó yìí ni wọ́n dé ni wọ́n gba àwọn àṣà àti ìṣe wa lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni àwọn òyìnbó ló dé tó gba àṣà àti ìṣe wa lọ́wọ́ wa tó máa gbé gúdẹ lé wa lọ́wọ́ òun ló fi jẹ́ pé mọ́sí gbogbo àwọn ewé àti egbò yìí tá à ń lò yìí Yorùbá ló ní àwa la ní àṣà wa ni ṣùgbọ́n gbà tó jẹ́ pé a ti neglect ẹ̀ a ti gbàgbé àti pátì láti fi lè máa tẹ̀lé àṣà aláṣà òun ló wá ń fà á tó fi jẹ́ pé ó wá affect wa dì sí yìí nítorí wípé kí ni ẹ bá wo story ìṣẹ̀ǹbáyé dáadáa ẹ máa rí pé ìgbà tó Ọlọ́run kọ́kọ́ bá dá àwa Yorùbá Ọlọ́run kọ́kọ́ dá wa tó dẹ̀ yẹ pé ó fi ohun gbogbo báyìí ó fi kẹ́ wa ní o lọ́tún lósì tí ò sí wàhálà ṣùgbọ́n àwọn òyìnbó wá rí pé àwọn àlùmọ́nì wà lọ́wọ́ àwọn ará bíi wọ́n wá fi ọ̀làjú wọ́n wá fi capture wọ́n fi gba a lot of things ní ọwọ́ wa tó dẹ̀ jẹ́ pé nípa àìmọ̀kànmọ̀kàn àwọn bàbá wa wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ju gbogbo àwọn nǹkan àǹfààní wọ́n ti jù lé àwọn òyìnbó lọ́wọ́ òun ló fi dàbí pé àwọn olórí wa gan náà before anything gbogbo nǹkan òyìnbó ni wọ́n máa ń ṣe wọn ò tẹ̀lé àṣà tó jẹ́ ti tiwa mọ́ o irọ́ tòyìnbó tó bá jà bẹ́ẹ̀ ẹ lọ wo story dáadáa story ìtàn wa dáadáa ẹ máa rí i pé àwọn òyìnbó wọ́n gba gbogbo nǹkan àlùmọ́nì wa lọ́wọ́ àwọn bàbá wa wọ́n wá mú àwọn bàbá wa wọ́n á dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú chain wọ́n há wọn mọ́ gágá débi pé wọ́n so wọ́n lọ́wọ́ wọ́n chain wọn lọ́wọ́ wọ́n chain wọn lẹ́sẹ̀ wọ́n fi wọ́n sí òkò ẹrú láti fi lè rí i pé àwọn gba gbogbo nǹkan ìní wa ní ọwọ́ wa àwọn ọgbọ́n táwa ń lò táwa fi ń ṣèlú wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa gbogbo àṣà táwa ń lò tó ń mú ìlú lọ síwájú wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa wọ́n lọ fi ń ṣe ìlú títí wọn wọ́n lọ fi ń tún ìlú títí wọn ṣe ni o wọ́n wá rí i pé àwa mentality wa yẹn wọ́n ti kó gbogbo ẹ̀ wọ́n wá kó àṣà títí wọn kò lé wa lórí wọ́n kó gbogbo nǹkan títí wọn kò lé wa lórí tó bá jẹ́ pé n tó jẹ́ àlùmọ́ọ́nì títí wa àti gbàgbé ẹ̀ àti pátì àti fílẹ̀ òun ló ń fà tó jẹ́ pé most of things ló ń jẹ́ kí orílẹ̀-èdè kó máa rí bó ṣe rí ló ń jẹ́ pé kó orílẹ̀-èdè kó máa lọ bákan báyìí láti fi lè rí pé wọ́n balance things wọ́n á tún kó wa ní
ẹ̀rú. Bẹ́ẹ̀ ni wọ́n kó wa lẹ́rú ni o. Tẹ́ bá wo ìtàn yìí dáadáa, ẹ máa rí pé kí Nàìjíríà ó tó dé ni Yorùbá ti wà láti ilẹ̀. Ẹ máa rí pé látayé ìṣẹ̀ǹbáyé Yorùbá ló kọ́kọ́ wáyé kó tó di pé Nàìjíríà wọlé. Ṣùgbọ́n nígbà tí Nàìjíríà dé, wọ́n á fi gbogbo ẹ̀ débi wípé most of our things àwa Yorùbá la làṣà, àwa Yorùbá la nìṣe. Bí Yorùbá bá jáde tó bá múra tán, wọ́n á múra débi pé wọ́n á wọ agbádá, wọ́n á dẹ fìlà, wọ́n á dẹ̀ múra tó dẹ̀ pé á wúyàn, á fi pọ́nyàn lé débi pé àwọn àṣà wa tó jẹ́ pé ó lápọ́nlé gbogbo ẹ̀ pátápátá ó máa mú orí èèyàn wú. Kí ó tó di pé wọ́n sọ Nàìjíríà ní Nàìjíríà, Yorùbá ti wà látayébáyé. Bẹ́ẹ̀ ni Yorùbá ti wà látayébáyé. Ṣùgbọ́n ẹ wá wò ó sìn, ẹ jẹ́ kí ọmọ ẹlòmíì fẹ́ bá lòmíì gò tí ẹ̀ mọ̀ múra ilẹ̀ Yorùbá mú mọ́, kó mọ̀ múra Yorùbá mú mọ́. Àfi kérésì ní láì ṣàlòkù wèrè. Àwa náà ń kó sí ṣòkòtò, ọkùnrin mi á kó sí ṣòkòtò, á gbé sí bẹ̀bẹ̀rẹ́dì láì ṣẹlẹ̀ wọn. Èmi á kó sí ṣòkòtò, ìlàjì ṣòkòtò ti ya tán lésì pé òun wọ kérésì, Ọlọ́run má mà jẹ́ àyà wèrè. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ṣé ẹ rí pé àwọn òyìnbó yìí gan-an ni wọ́n dá èyí tó pọ̀ jù? Tẹ́ bá máa wo a lot of àṣàs ni wọ́n ti stop láyé ìgbà yẹn nílẹ̀ Yorùbá. Wọn ò bí ọmọ náà dá kó fẹ́ kí ìyá àti bàbá ẹ̀ kó máa sọ pé daddy good morning, kó máa nawọ́ pé òun fẹ́ bọ bàbá ẹ̀ lọ́wọ́. Èèwọ̀ ká má rí. Ọmọ máa mú ìdọ̀bálẹ̀ ní fẹ́lẹ́lẹ́, àná fẹ́lẹ́lẹ́ fún ìyá àti bàbá ẹ̀ láti lè fi kí wọn láàárọ̀. Obìnrin náà á mú ìkúnlẹ̀ débẹ̀, ṣùgbọ́n kò ṣe láyé ìsìn. Ọmọ fẹ́ kí bàbá, a máa gbin àgbàdo. Ẹ̀mí ẹ̀ tẹ̀ náwó ni, how are you doing? Èèbó ti sọ, èèbó òkùnkùn ní respect. Ìmí tó bá máa bá ìyá wọn sọ̀rọ̀, mom, do you think, mom, are you sure you are okay? Ẹ̀yin náà gbọ́. Kọ́ máa sọ fún ìyá pé are you sure you are okay? Ṣé ó sọ pé ìyá ẹ̀ gbádùn? Gbogbo àwọn kìíní yìí wọ́n ti fi àṣà wọn, wọ́n ti fi bà gbogbo àṣà ilẹ̀ Yorùbá jẹ́. Òun ló ṣe jẹ́ pé most àwọn ọmọ ìsìn kò sí tó lápọ́n lẹ́nu wọn. Ìmí àmà sọ pé ẹ wo ojú mi ara mi ò lépo lójú o. Ẹ wò ó ní ayé ìgbà yẹn kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa. Nílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ bá mi ṣe kí ni, ẹ bá mi share. Ẹ̀yin ìyá mi, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú, ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tù pé Yorùbá nation wa la fẹ́. Ṣé nídìí tá a fi gbọ́dọ̀ gba òmìnira wa? God bless Yorùbá nation. Nítorí kò sí nǹkan tó dàbí Yorùbá rárá. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa bá wa sí comment section pé God bless Yorùbá nation. La fi ń fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀.